ẹ̀kọ́ eléwé, ẹ̀kọ́ eléwé. Bó bá mú ẹ̀kọ́ eléwé, ní tó ń wà nú ẹ̀rẹ́ o. Oúnjẹ ìbílẹ̀ Yorùbá ni tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ràn láti máa jẹ nítorí pé kì í ṣe oúnjẹ tó le rárá. When you talk about something light, ẹ̀kọ́ eléwé ló ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n ẹ̀kọ́ eléwé tí èmi wá mú wá lónìí, ǹjẹ́ o mọ ohun tá a fẹ́ fi ṣe? Ṣé o mọ ohun tá a fẹ́ fi kọ́ra wa? Gbogbo ẹ̀yin tí ẹ bá ní ìkórìíra tó ṣe pé kò sí tẹ́ ẹ lè ṣe, ṣíọ̀ láyé ó ṣe lórí ẹ̀, kò sọ́nà tó lè gbé gbà, kí ló ṣe òun náà láyé fi ń kanlẹ̀ fún ọ. Ó ṣe ó forí ṣe fọrùn ṣe fọ́kọ náà ló padà yọrí sí ìkórìíra ni ò jẹ́ wò gbádùn níbi gbogbo tó o bá ti dé. Bí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń ta ọjà tiwọn ní ṣílè méjì, bó o bá ta tiẹ̀ ní ṣílè kan, ìkórìíra tí ń bẹ lára tiẹ̀ ó tún jẹ́ kí oníṣílè méjì ó tún ṣáájú wọ́ta tiẹ̀, wọ́n wá máa gbé tiẹ̀ wò kò gbàlàjì kọ́bọ̀. Ìkórìíra ló ń jẹ́ bẹ́ẹ̀. Níbi tí gbogbo ayé ti ń ṣe nǹkan tí wọ́n ń gba yìí, bí wọ́n bá ti gbé tiẹ̀ débẹ̀, in tó ṣe tó dáa ju tí wọ́n lọ, wọ́n á ní kí ló ṣe, kó rẹ̀ jù sọ́hùn, bá rẹ̀ dà sọ́hùn. Òun náà ni tí wọ́n fi ń kẹ́yìn ọ̀rọ̀ fún ọ. Ìwọ ló níṣẹ́ tí mo mú wáyé. Iṣẹ́ tá a fi wọ ìkórìíra dànù ni. Kí ló lò? Ẹ̀kọ àtèédú. Èmi náà rèé jàre, Ọlábísí Lọláwà, ayaba ìyóhùn àwí, lórí ìkànnì yìí, Ìmọ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Ìmọ̀ Yorùbá ní táwa máa ń mú wá, òun náà ni àwọn spiritual solutions, those things that you can use to free yourself from bondages, those things that you can use to free yourself from the clutches of the evil ones. That is what Ìmọ̀ Yorùbá is all about. Yes, if this is your first time of seeing me, that is what Ìmọ̀ Yorùbá is all about. We do consultation, we sell spiritual things, and we do on your behalf. If you know you cannot do it yourself, you can always contact us on this same number 09024440432. Ẹ má gbàgbé, Elédùà yóò mọ̀ tì wá lẹ́yìn. Mo ní nǹkan ìkórìíra òun náà ni mo mú wá fún ẹ. Just bait the hatred away. Gbogbo ìkórìíra tí ń bẹ lára ẹ wẹ̀ dànù. Bó ló ti ṣe? In tí o nílò ń bẹ náà rèé, ẹ̀kọ́ eléwé tí mo fi hàn wá. Ẹ rí i pé nínú nǹkan anything tó bá ti ní ṣe pẹ̀lú nǹkan ìṣẹ̀ṣe tiwa, tó ní ṣe pẹ̀lú nǹkan ìbílẹ̀ tiwa àti àjò, a máa ń sábà tẹnumọ́ wípé ẹ̀kọ́ eléwé ni o, ó nídìí. Ṣùgbọ́n mi ò ní lọ síbẹ̀ lónìí. Ẹ jẹ́ kí n lọ sí ibi tí a fẹ́ dojúkọ gangan lórí ẹ̀kọ́ eléwé. Sórí gbogbo ẹni tó bá ní ìkórìíra pátá, torí pé gbogbo ọ̀nà ló ti gbà síbẹ̀ ìkórìíra yìí kò lọ. Ó mọ nǹkan tó nílò. O nílò ẹ̀kọ́ 3 péré ló nílò. O sì nílò èédú, charcoal. That is all you need for this work. Just grind this charcoal, lọ̀ kó kúnná dáadáa. Bó o bá ti lọ̀ tó kúnná, fi sínú, mú ẹ̀kọ́ yìí fọ́. In tó lọ̀ tó kúnná, èédú tó ti lọ̀ tó kúnná yẹn, èédú tó lọ̀ tó kúnná yìí, pò pọ̀ mọ́ ẹ̀kọ́ eléwé. Pò pọ̀ mọ́ ẹ̀kọ́ eléwé. Wá mú tó bá ti pò pọ̀, tó wà mú èédú, wà lọ̀ kúnná dáadáa. Wá mú ẹ̀kọ́ eléwé ni o, kì í ṣe tinú nylon tí ẹ̀yin ará lókè pè ní ọ̀rá. Kì í ṣe ẹ̀kọ́ inú ọ̀rá o. Ẹ̀kọ́ inú ewé òun lélẹ́yìí tó lò. Bó bá ti mú ẹ̀kọ́ rẹ, ó fọ̀pọ̀ dáadáa. Ó mú èédú tó ti lọ̀ tó kúnná, ó wá dàámọ́, ó pò. Ẹ má gbàgbé, Ṣemíkókú is one of our products tó jẹ́ pé ó ta, ó dẹ̀ ń fọhùn ní gbogbo ìgbà tí àwọn èèyàn bá lò ó. Bákan náà, Money Oil Ìmọ̀ Yorùbá, ìsọ lówó tí ò ga ni lára rárá. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórí tí mò ń sọ lọ. Sórí ewé àbí èédú tó bá ti lọ̀ mọ́ ẹ̀kọ́ eléwé tó wá pò pọ̀ dáadáa, ó wá wọnú ilé ìwẹ̀. Ó dáa bó bá lè wọ iṣẹ́ yìí ní odò tó ń ṣàn. Tó bá wá jẹ́ pé ìwọ tí ò rí odò tó ń ṣàn tàbí ò fẹ́ràn odò láti máa lọ sódò,
o lè wẹ̀ ní ìta gbangba, o lè wẹ̀ ní ìta gbangba, tàbí bó bá bí gbogbo bá wá di kọ̀rọ̀ǹgídá tó rí wẹ̀ nínú ilé ìwẹ̀. Ṣùgbọ́n kan tó wà ńbẹ̀ ni wípé bó bá ti wẹ̀ tán nínú ilé ìwẹ̀, rí wípé o fi omi ṣan gbogbo ilẹ̀ dáadáa, rí pé o fi omi ṣan gbogbo ilẹ̀ tó ti wẹ̀ dáadáa. Báwo ló ṣe lò ó? Lẹ́yìn tó bá ti fọ̀ tán tó lọ ìdúmọ̀, wà wá mú wà bọ́ra ẹ sí ìhòòhò ọmọlúàbí nínú ilé ìwẹ̀, wà wá fi pa orí, wà fi pa orí láti orí ẹ títí dé ìkànnà ẹsẹ̀, wà mú àtẹ̀kọ àtẹ̀dú tó lọ pọ̀ wà fi para. Orí ewé tó wá ti mú ẹ̀kọ, orí ewé yẹn ló máa dúró lé tó ti máa wẹ̀. Orí ewé yẹn gangan ni wà dúró lé tí wà ti wẹ̀. Bó bá ti wá ń wẹ̀ lọ́wọ́, wà máa ní bá a bá jẹ̀kọ, ìṣe la máa ń dárí jewé. Bá a bá ti jẹ̀kọ, ìṣe la máa ń dárí jewé. Bá a bá ti jẹ̀kọ, ìṣe la máa ń dárí jewé o. Ẹ wá yọ̀ǹda ayé fẹ́mi lágbájá ọmọ lágbájá. Ẹ yọ̀ǹda ayé mi fún mi. Ẹ jẹ́ n ráyé gbé, ẹ jẹ́ n rógolò, ẹ jẹ́ n rí un re ṣe. Ó tán, bó ti ṣe nìyẹn. Wàá ṣe níjọ́ kìíní, wàá ṣe níjọ́ kejì, ó sì ṣe níjọ́ kẹta. Ló bá tán, lógún bá ṣẹ́. Àsìkò tó bá ti ń wẹ̀ lọ́wọ́ àwọn àlá tó bá ń lá, ìwọ máa rí létẹ̀ kó máa wò dáadáa. Wàá rí wípé wàá rí ìtúsílẹ̀, wàá rí ìtúsílẹ̀, wàá bọ́ lọ́wọ́ ogun ìkórìíra pátápátápátá. Ẹ má gbàgbé wípé gbogbo iṣẹ́ tẹ́ bá ti ń ṣe pátá, ẹ̀bẹ̀ àgbà, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ìmùlẹ̀ àwọn àgbà ẹ má fi ṣàwàdà, nítorí nínú ilé ayé tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ á máa sọ wípé àbẹ̀ àràgbé ni. Èmi á máa sọ fún wọn pé owó kí lo ní tó fẹ́ fi ra ayé gbé. Èmi gbà wípé àbẹ̀gbé láyé. Tó Olódùmarè ọba wá fún gbogbo wa láyé gbé o. Jẹ́ kí ilé ayé rọ̀ wá lọ́rùn. Má jẹ́ àrí nira o. Ẹ̀yin tó láyé náà, tó Olódùmarè kó lé ayé lọ́wọ́, tó ní ẹ ṣe bó bá ṣe wù yín, tẹ́ ẹ wá ń ṣe bó ṣe wù yín, ẹ dákun. Ẹ jẹ́ kí ilé ayé kó rọ̀ àwa lọ́rùn. Èmi Ọlábísí Lọláwà, tilé tọkọtọmọ, ẹ jẹ́ ká yóò rọ̀ wá lọ́rùn. Ẹ má jẹ́ ká yóò ní wá lára. Ẹ jẹ́ aráyé gbé, ẹ jẹ́ aráyé ṣe. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá náà, ẹ ráyé gbé, ẹ ráyé ṣe láṣẹ Olódùmarè ọba. Ojú tẹ́ kúkú fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Ẹ má gbàgbé láti tẹ like. Ẹ má gbàgbé láti share. Èmi ò darapọ̀ mọ́ àwọn tó máa sọ pé tó o bá ṣe kò ní ṣiṣẹ́ fún ẹ. Ṣùgbọ́n ẹ̀yin náà ẹ fọmọnìyàn ṣe, ẹ like, ẹ love, ẹ comment, ẹ share. Olódùmarè ò ní dójú tì wá o. Ìkórìíra kò ní fara wa ṣe lé o láṣẹ Olódùmarè ọba. Gbogbo ń tá bá ti ń ṣe báyìí, ayé á máa tẹ́wọ́ gbà wá. Wọ́n á tẹ́wọ́ gbà wá láàárọ̀, wọ́n á tẹ́wọ́ gbà wá lọ́sàn-án, wọ́n á tẹ́wọ́ gbà wá láṣálẹ́. Ojú ò ní tì wá. Ẹ ṣeun.